A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn afurasí mẹ́ta tí wọ́n lọ́wọ́ nínú ikú Adéníyì Ṣànní, ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ Sínátọ̀ Solomon Adéọlá Yáyì, tí í ṣe aṣojú-ṣòfin fún ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ògùn ní ilé ìgbìmọ̀. Lára àwọn afurasí ọ̀hún láti rí Fred Okunno, ẹni ọdún 43 láti ìpínlẹ̀ Èkó, Lucky Michael, ẹni ọdún 23 láti ìpínlẹ̀ Delta, àti Adédigba Ṣẹ́gun, ẹni ọdún 26 láti ìpínlẹ̀ Ọ̀yọ́. Nígbà tí ó ń fìdí ẹ̀ múlẹ̀ ní olú iléeṣẹ́ ọlọ́pàá Ìkẹjà, Kọmíṣánná ọlọ́pàá Ìdòwú Òwòhùwà sọ wípé ìwádìí tó jinlẹ̀ ni ó fún ikọ̀ ọlọ́pàá ní àǹfààní àti rí àwọn wọ̀nyí palẹ̀mọ́. Òwòhùwà ní ó là wọ́n lóògùn láti rí àwọn wọ̀nyí mú pẹ̀lú ohun ìjà olóró wọn. Lára rẹ̀ láti rí ìbọn ìléwọ́ tuntun, ìbọn àgbélẹ̀rọ, aṣọ, bàtà, fìlà ológun, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ pupa Red Honda CR-V àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn afurasí yìí ń ṣiṣẹ́ pẹ̀lú ikọ̀ adigunjalè ilẹ̀ òkèèrè tí wọ́n ń pe adarí wọn ní Alhaji. Wọ́n ní àwọn wọ̀nyí a máa ní àfojúsùn fún ọkọ̀ tuntun tàbí àlòkù ilẹ̀ òkèèrè tí a mọ̀ sí tòkunbọ̀. Nígbà tí ó ń sọ̀rọ̀, afurasí tí ó jẹ́wọ́ wípé òun ni òun pa Adéníyì sọ wípé àṣìṣe ni. Lucky, tí ó ti fìgbà kan rí jẹ́ ẹlẹ́wọ̀n, sọ wípé kì í ṣe Adéníyì gangan ni àwọn ń wá, ṣùgbọ́n àwọn dá a dúró nítorí ó ń wa ọkọ̀ tòkunbọ̀. Ó ní òun dá ọkọ̀ náà dúró nítorí kò ní nọ́mbà. Òun sì yìnbọn fún un ní ẹ̀ẹ̀mejì nítorí ó ń pariwo. Ó ní òun kò gbèrò láti pa á, ṣùgbọ́n ìbọn ni ó yìn fúnra rẹ̀. Ẹnì kejì nínú àwọn afurasí yìí, Okunno, ní òun gbìyànjú láti ràn án lọ́wọ́ nígbà tí ẹ̀jẹ̀ bò ó, ṣùgbọ́n ó ti bọ́. Okunno jẹ́wọ́ wípé òru ọjọ́ 5 oṣù kẹjọ ọdún yìí ni ọ̀kan nínú wọn dá ọkọ̀ yìí dúró ní agbègbè Òjòdú Bágà. Ní kété tí ọ̀kan nínú wọn tí ó wọ aṣọ ológun rí ọkọ̀ yìí pẹ̀lú tọ́ọ̀ṣì lọ́wọ́ ni ó ti ṣẹ́wọ́ sí àwọn ará rẹ̀. Lucky ṣàlàyé wípé lẹ́yìn tí àwọn béèrè ìwé ọkọ̀ rẹ̀ tí ó sì pèsè rẹ̀ ni ó béèrè lọ́wọ́ wọn pé kí ni wọ́n tún fẹ́ lẹ́yìn tí òun ti fi ìwé ọkọ̀ hàn wọ́n. Bí ó ti ń sọ̀rọ̀ ni ó ń pariwo olè olè. Ìdí nìyí tí wọ́n fi dàbọn bò ó. Ó ní àwọn gbé e sí ẹ̀yìn ọkọ̀ pẹ̀lú ẹ̀mí kan ní ara rẹ̀ ni ó sì ń pariwo. Lẹ́yìn èyí ni wọ́n gún un lọ́bẹ tí wọ́n sì já a sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ títì kí wọ́n tó mórí lé Abẹ́òkúta, ìpínlẹ̀ Ògùn. Láti bẹ̀ ni wọ́n ti gba ìlú Ìṣẹ́yìn lọ sí ìlú olómìnira Bẹ̀nẹ̀. Àwọn èrò ọ̀nà ni wọ́n kàn sí ìyàwó olóògbé yìí nígbà tí wọ́n rí nọ́mbà rẹ̀ nínú ìwé ọkọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ọ̀rọ̀ kàn, next of kin. Bí a kò bá gbàgbé wípé Sínátọ̀ Adéọlá ṣe àfisùn nínú oṣù kẹjọ wípé àwọn afurasí ológun pa ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Lẹ́yìn èyí ni ọ̀gá ọlọ́pàá kan fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn náà ti gbọ́ irúfẹ́ ìròyìn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ní agbègbè kan náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé-ẹjọ́ tó ń gbọ́ awuyewuye lórí ìfipábánilò àti ìjà abẹ́lé tó fìkàlẹ̀ sí Ìkẹjà, ìpínlẹ̀ Èkó, Lagos State Sexual Offences and Domestic Violence Court, ti rán Eze Chukwuma, ẹni ọdún 69 59 years, lọ sí ẹ̀wọ̀n oníbejì látàrí wípé ó jábàálẹ̀ àwọn ọmọbìnrin rẹ̀ méjèèjì fún ọdún 9. Adájọ́ Abíọ́lá Ṣọládòyè tí ó gbé ìdájọ́ kalẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé afẹ̀sùnkàn jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ó ní àròyé ẹlẹ́rìí papọ̀ pẹ̀lú àwọn ọmọ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí. Ṣọládòyè ní ìbáṣepọ̀ afẹ̀sùnkàn pẹ̀lú àwọn ọmọbìnrin rẹ̀ lẹ́yìn ikú ìyàwó rẹ̀ ní ọdún 2008 jẹ́ èyí tí kò mú ọpọlọ dání. Àwọn ọmọbìnrin yìí ṣe àfisùn wípé bàbá wọn ti ń bá wọn ní àjọṣepọ̀ lẹ́yìn tí ìyá wọn dolóògbé lọ́jọ́ ìkúnlẹ̀. Èyí tí ó dàgbà jù nínú àwọn ọmọ wọ̀nyí jẹ́ ọmọ ọdún 9 ní ìgbà náà. Wọ́n kó àwọn ọmọ wọ̀nyí lọ sí abúlé, ṣùgbọ́n àwọn àgbà ẹbí kò rí nǹkan ṣe sí i lẹ́yìn tí wọ́n sọ itú tí bàbá wọn fi wọ́n pa. Lẹ́yìn tí wọ́n padà sí ìpínlẹ̀ Èkó ni ọmọ kejì fi ẹjọ́ sun ilé-ìwé lẹ́yìn tí ẹ̀gbọ́n rẹ̀ sá kúrò nílé nígbà tí kò lè farada ìwà ẹ̀gbin ọ̀hún mọ́. Adájọ́ ní iléèwé ni ó ké sí iléeṣẹ́ ìpínlẹ̀ Èkó
Lagos State Ministry of Education and Social Workers kí ọwọ́ tó rá bàbá yìí mú tí wọ́n sì pè é sí ilé-ẹjọ́. Lẹ́yìn náà ni wọ́n kó àwọn ọmọ wọ̀nyí lọ ilé ọmọ aláìlóbìí. Afẹ̀sùnkàn gbà wípé lóòótọ́ ni òun ṣe ẹ̀sùn wọ̀nyí ṣùgbọ́n àṣìṣe ni. Wọ́n ní olóòórùn ni bàbá yìí, ó sì yẹ kí wọ́n tì í mọ́lé títí ayérayé nítorí ìwà ìdójútì tí ó hù. Ìdí nìyí tí ilé-ẹjọ́ fi dá ẹ̀wọ̀n gbére fún un lórí ẹ̀sùn méjèèjì bí ó ti gbóríyìn fún àwọn ọmọ pẹ̀lú ilé-ìwé wọn. Agbẹnusọ fún ìpínlẹ̀ Èkó, Ìyáàfin Olúfúnkẹ́ Adégòkè pe ẹlẹ́rìí 5 nígbà tí afẹ̀sùnkàn jẹ́ òun nìkan ṣoṣo nígbà ìgbẹ́jọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ ẹgbẹ́ ọmọ ìbílẹ̀ Ìgbò Ohanaeze Ndigbo ti fi ẹ̀hónú wọn hàn sí bí ìwà ajínigbé ṣe ń fojoojúmọ́ gbilẹ̀ sí i ní ìpínlẹ̀ Enugu. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé kò dín ní 20 èèyàn tí wọ́n jí gbé ní òpin ọ̀sẹ̀ tí ó kọjá káàkiri ìpínlẹ̀. Lára wọn ni àwọn arìnrìn-àjò 14 lójúnà Enugu sí Ugwuogo sí Opi ní ojúnà Nsukka ní ọjọ́ Ẹtì, àti àlùfáà ìjọ Àgùdà Rev. Father Marcellinus Obioma Okide tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ Udi nígbà tí wọ́n ṣekú pa arákùnrin kan níbi ìgbìyànjú àti jínigbé ní ìjọba ìbílẹ̀ Uzo sí Uwani ní ìpínlẹ̀ Enugu. Nínú àtẹ̀jáde tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ lówùúrọ̀ òní ni ààrẹ ẹgbẹ́ ọ̀dọ́ Ohanaeze Ndigbo káàkiri àgbáyé Maazị Okwu Nnabuike ti sọ wípé ìṣọwọ́jìyàn gbé ní ìpínlẹ̀ Enugu kọjá sísọ. Okwu fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn jàǹdùkú ti gba gbogbo ojúnà àti ibodè ìlú. Ó ní àwọn òṣìṣẹ́ aláàbò kàn ń sọ̀rọ̀ lásán ni láìsí ìgbésẹ̀. Ó fi kún un wípé ìpèníjà ńlá ni eléyìí tí ó fẹ́ dènà ìrìn àlàáfíà jáde kúrò láàrin ìpínlẹ̀. Ó ní pẹ̀lú gbogbo akitiyan ìjọba ìpínlẹ̀ nípa pípèsè ohun àmúlò fún àwọn àjọ aláàbò, síbẹ̀ wọn kò rí èsì. Kò sí ojúmọ́ kan tí wọn kò ní gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ ajínigbé, pàápàá jùlọ lójúnà gerege. Àwọn kò fẹ́ irú rẹ̀ mọ́, ó ti tó gẹ́ẹ́. Wọ́n wá rọ ìjọba ìpínlẹ̀ láti túbọ̀ ró àwọn ọlọ́dẹ ní agbára kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò láti dẹ́kun ìwà ajínigbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lẹ́yìn àlékún owó epo rọ̀bì tí ó wáyé láìpẹ́ yìí sí $94, $94, ìfòyà ti bẹ̀rẹ̀ wípé ó ṣeé ṣe kí owó epo tí a mọ̀ sí pẹtiróòlù náà lọ sókè sí i, ṣùgbọ́n àwọn alágbàtà epo ní kò sí ohun tí ó jọ bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn, wọ́n ní kò sí ìkéde láti ọ̀dọ̀ àjọ NNPCL lórí rẹ̀. Wọ́n ní iye owó epo rọ̀bì àti pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè ní ipa 80 nínú 80% lórí owó bẹtiró. Ààrẹ ẹgbẹ́ alágbàtà epo IPMAN Chinedu Okoronkwo nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú akọ̀ròyìn sọ wípé àhesọ lásán ni àwọn èèyàn ń gbépò yẹnu. Ó ní ó ṣeé ṣe kí ìjọba ti tọ́jú epo tí yóò tó tà di oṣù Kejìlá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ondo ti bu ẹnu àtẹ́ lu ìkọlù tí wọ́n ṣe fún kọmíṣánná rẹ̀ lórí ọ̀rọ̀ àwọn obìnrin Olúbùnmi Ọ̀ṣádáhùn láti ọ̀dọ̀ alága ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní Ward 1 Gúúsù Ìwọ̀ Oòrùn Kánsù Àkókó ní ìpínlẹ̀, Olúmídé Àwọ̀lúmátẹ́. Nígbà tí ó ń ṣe àpèjúwe ìkọlù yìí, ó ní èyí jẹ́ ìkọlù sí ìjọba òun kò sì ní gba irúfẹ́ bẹ́ẹ̀ lábẹ́ ìṣèjọba rẹ̀. Nínú fídíò tí ó gbòde kan ni wọ́n ti ṣe àfihàn bí alága tí gbogbo ènìyàn mọ̀ sí Kuba ṣe ń wọ̀yá ìjà pẹ̀lú kọmíṣánná nígbà tí wọ́n ń pín ohun amáyédẹrùn ní Arigidi Àkókó ní òpin ọ̀sẹ̀ tí ó kọjá. Nínú àtẹ̀jáde tí kọmíṣánná fún ìròyìn Bámidélé Adémọ́lá Ọlátẹ́jú gbé jáde ni gómìnà ti lérí láti fi gbogbo ọwọ́ òfin gba ìdájọ́ nípasẹ̀ Violence Against Persons Prohibition VAPP. Alága fún ẹgbẹ́ APC ní ìpínlẹ̀, Adé Adétìmẹ́yìn, fi ẹ̀hónú rẹ̀ hàn sí ìkọlù yìí bí ó ti sọ wípé àwọn kò fi ààyè gba ìwà aláìlẹ́kọ̀ọ́ nínú ẹgbẹ́ wọn. Fún ìdí èyí, àwọn yóò jáwé gbélé-ẹ̀ fún alága tí ó hu ìwà ìdójútì ọ̀hún láwùjọ. Bákan náà ni igbákejì adarí ẹgbẹ́ ní ilé ìgbìmọ̀
ọmọọbabìnrin olùwàtòsìn ajírótùtù náà bu ẹnu àtẹ́ lu ìwà ìkọlù yìí bí ó ti pe iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ láti fi ọwọ́ ṣìkún òfin mú un kí wọ́n sì gbé e relé-ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.